Ó ga o, ẹ̀yin èèyàn mi. Hey, hello, 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 hello. Ṣàlàáfíà mo bá yín. Ẹ kú gbẹ́ngbẹ́lẹ́kẹ́, ẹ kú gbẹ̀ngbẹ̀lẹ̀kẹ́. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ kú gbádùn. Bẹ́ẹ̀ ni, ọmọ wa Tádé ni ká wò. Ọmọ gbogbo wa. Ẹ̀yin olólùfẹ́ Naomi. Tádé ni ká wò. Ó pé 5 years gédégbé. 5 years lénìí, ó ń bá àǹkẹ́ birthday 5 years lénìí. Wọ́n ròyìn pé dùnú ṣubú láyọ̀. Wọ́n ròyìn bó ṣe fa ayẹyẹ yẹn ní Àkúrẹ́ lénìí. Ṣé ẹ mọ̀ pé àwọn oníṣẹ́ ibi wọ̀nyẹn bí gbogbo information pátápátá náà fẹ́ máa gbọ́. Àwọn bó ṣe gbọ́ pé Tádé ni ká wò sí pé 5 years. Wọ́n máa gbọ́ náà ni. Wọ́n nígbà tí kábíyèsí ti ṣe kùkù kẹ̀kẹ́. Wọ́n ní Akígbe ti jí láàárọ̀ kùtùkùtù ti jí kábíyèsí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fọ́n kàkàkí, tó bẹ́ẹ̀ fọ́n kàkàkí. Wọ́n kú oríire, Tádé ni ká wò. Ó ń ṣe ọjọ́ ìbí. Ọmọ yẹn pé 5. Wọ́n ní wọ́n kì í. Ọmọ orí adé, ọmọ kìnní kan, ọmọ gbádá, ọmọ kòdò. Ayé ìjọ yẹn tán ní kí Naomi pé ìgbà tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ pé Naomi máa bímọ ọkùnrin, ó máa ṣe kínní. Wọ́n náà ti sọ orúkọ yẹn. Wọ́n ti sọ Tádé ni ká wò. Ó dẹ̀ máa bọ́ ọkùnrin pọ̀ ọmọ yẹn pé Tádé ni ká wò. Àṣẹ àwọn aríran ti sọ. Wọ́n ti sọ sílẹ̀ kí Naomi tó bímọ. Kó tó bí Tádé ni ká wò, ó dẹ̀ wá bí ọkùnrin. Wọ́n lórúkọ àmútọ̀runwá náà ti sọ fún. Wọ́n ti sọ fún kábíyèsí pé òun àti Naomi pé Tádé ni ká wò. Ọkùnrin ni Queen Naomi máa bí. Orúkọ ẹ̀dẹ̀ rí Tádé ni ká wò. Gbogbo àsọtẹ́lẹ̀ ṣáná ti sọ. Wọ́n nígbà tí Akígbe tó bẹ̀rẹ̀ láti ìdajì tó ti kí kábíyèsí tó kí bàbá Tádé ni ká wò tó ti kí kábíyèsí tó ti kí. Àwọn oníṣẹ́ ibi gbogbo wọn ti gbọ́. Wọ́n ti ń ga múṣẹ́ wọn pé nígbà tó ń pè wọ́n, gbogbo ìbàjẹ́ tó ń ṣe torí ọmọ yẹn, mo ti jẹ́rìí Queen Naomi. Tó bá pé ó fẹ́ ṣe ni wọ́n á ní kó wá sí ààfin. Bóyá kábíyèsí á ti sọ fún un pé kó máa bọ̀ ní ààfin. Ṣùgbọ́n kábíyèsí, mo mọ̀ pé Naomi kò ní jẹ́ táńpà pé òun fẹ́ wá sí ààfin. Wá ṣe celebration birthday Tádé ni ká wò. Pé ṣùgbọ́n nígbà tí kábíyèsí ti ń múra pọ̀pọ̀ ṣe, tó ń múra pọ̀pọ̀ ṣe, wọ́n ní kí ẹ wá wo àwọn onínú bàjẹ́. Àwọn tó burú tó tínú wọn bu, tó ń ró òrùn sá. Lọ́ bá ní ṣe Ashley. Ṣé ẹ mọ̀ pé Ashley yẹn òun ló máa ń gbójú gbóyà tó sọ kábíyèsí di ẹgbẹ́ ẹ̀, tó sọ kábíyèsí di ìmọ̀ nǹkan tó ń pe kábíyèsí. Torí gbogbo wọ́n jọ ń ṣe kíní òtúmọ̀pọ̀ tó ń ṣe káàkiri. Wọ́n ti di ọmọ ẹgbẹ́ kan náà nínú awo tó ń ṣe. So ẹ̀rù bá kò ní respect. Òun àti Mariam. Torí nǹkan tí gbogbo wọn lọ ń tọ́ bọ̀, tó ń gbẹ́kẹ̀lé agbára kágbára tó ń lò, òun ni ò jẹ́ kí wọ́n mọ àgbàlẹ́gbọ̀n. Wọn ò mọ kábíyèsí gẹ́gẹ́ bí olórí. Wọn ò dẹ̀ mọ kábíyèsí gẹ́gẹ́ bí ọkọ. Wọn kò sí respect. Wọ́n ní Ashley ṣe ló ṣàjàgbàǹgbà kó lọ dúró sí gate kọjá ààyè. Pé kì í ṣe bí ni kábíyèsí máa gbà. Kì í ṣe bí ni kábíyèsí máa gbà. Kábíyèsí gbádá, kábíyèsí kòdò. Kábíyèsí gbádá, kábíyèsí kòdò. Pé láéláé. Pé kábíyèsí ò lè ever lọ sí anywhere and see. Kò lè kọjá. Wọ́n ní ṣe ló lọ dúró sí gate. Ó rò pé kábíyèsí máa fẹ́ bá òun fẹ̀yìn àbò fẹ́ bá ṣeré. Wọ́n ní ṣe ni kábíyèsí pé nígbà tó fẹ́ wọ mọ́tò báyìí, bó ti ṣe wọkọ̀, ṣe ni kábíyèsí kàn pakù. Wọ́n ní ìwé tó fi zoom kọjá ní gate. Ṣé ni Ashley fò dànù. Ó rò pé kábíyèsí ló fẹ́ bá ṣe nonsense.
wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní bú kábíyèsí, ló bẹ̀rẹ̀ sí ṣe, ló bẹ̀rẹ̀ sí ní mọ̀, wọ́n ní ṣe ló ń ta pẹrẹpẹ pẹ̀lú kábíyèsí. Pé ó fẹ́ lọ ṣe kíní, ó fẹ́ lọ ṣe wedding ọmọ ẹ̀. Nígbà tí òun ń ṣe, tí ọmọ òun ń ṣe, tí kí ló lóun jẹ́, Adémákin wà Àbáríkì. Pé ìyẹn, pé kábíyèsí ò ṣe kọ́kọ́ ṣìṣe yẹn. Àti ìdá tí ń gbé Tádéníkáwò lárugẹ, tó ti ń ṣe, wọ́n ti jí kábíyèsí, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi. Pé ìgbà tó di tò, wọ́n ní ó wá kó agídí bolẹ̀. Wọ́n ní ṣe ló ń pariwo, tó ń pariwo pé ọmọ òun ṣe birthday kábíyèsí. Kò tara ṣàṣà kò jẹ́ pátá, ó fẹ́ lọ ṣe birthday ọmọ, ó fẹ́ lọ ṣe. Wọ́n ní Ọlọ́run ló yọ Ashley ní géètì lẹ́nu. Bí wọ́n bá fi mọ́tò kan lẹ́sẹ̀ dànù. The way tí kábíyèsí fi sọ. Wọ́n ló fẹ́ owú jíjẹ fẹ́ pa kú. Ó fẹ́ jowú pa léèní. Ó tọ́ tó dà ní. So my dear, wọ́n ní kábíyèsí ó ti lọ ṣe, wọ́n ní tẹ wá rí celebration tí wọ́n lọ jubilate ní Àkúrẹ́ lẹ́ní. Pé kò ṣe é kó. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ mọ̀ pé oríire ni fún Tádéníkáwò. Oríire tí wọ́n tó ń ṣe àjọyọ̀ ẹ̀ lẹ́ní. Ṣé kò tó bẹ́ẹ̀, ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Ṣé kí mélòó la fẹ́ kà nínú ewu tí ọmọ yẹn, ọmọ kékeré tó fò dà? Ó fò ewu ikú, ó fò dànù. Ṣé ìtàn kidnap ẹ̀ ni? Ìtàn Ashley kọ́kọ́ kidnap ọmọ yẹn lọ sínú Lagos, nínú Èkó ńgbà yẹn. Wọ́n ló kidnap ẹ̀ fún odindi almost 24 hours. Tán fi wá Tádéníkáwò, tán fi rí. Bí Ashley ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kidnapping. Ṣé ìtàn ti ń lọ, àbí ìtàn lọ sí school, tán lọ dènà dé, tán kidnap, àìmọye ìgbà tán ti ń kidnap Tádéníkáwò la fẹ́ sọ. Àbí tí a gbọ́ pé ṣe ni Mariam tó ti ọmọ yẹn gbọ̀ngbọ̀n láti orí upstairs, tó ti tọmọ yẹn rólù wá sílẹ̀, tí nǹkan kan ò fi ṣe ọmọ Ọlọ́run lórí kí Tádéníkáwò má kú gbà ẹ̀. Gbogbo ewu tọmọ yẹn là kọjá. Wọ́n ní gbogbo ara ẹ̀ bó. Torí ẹ̀ la ṣe ń sọ pé kábíyèsí tó fún Ọlọ́run ló yé. Ẹ̀tọ́ Ọlọ́run ló mọ nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí o. Nǹkan tí kábíyèsí fi wọ́n ṣe láàfin, Ọlọ́run ló yé. Ẹ jẹ́ ká sọ díẹ̀ ká mẹ́nu kúrò. But à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí pé Tádéníkáwò yè bọ́. Ọlọ́run ọba ó mú Tádéníkáwò ó gbé yè. Ó yè rẹpẹtẹ kúrò nínú ewu. Ọlọ́run á túbọ̀ máa gbé yè títí láéláé. Bẹ́ẹ̀ ni, àmín lórúkọ Jésù. Àbí tí Ashley tó ti mọ́lé kó máa jẹun. Àìmọye oríṣiríṣi tán ti gbé fọ́mọ yẹn jẹ. Ìgbà kan la gbọ́ pé ṣe ni Tádéníkáwò inú máa run. Wọ́n náà fún ní nǹkan jẹ. Kí ló jẹ? Ó ní wọ́n fún ní nǹkan jẹ. Ó ní àbúrò bí inú fámílì Láfógìdì pé wọ́n ní Ashley ló rán pé kó fún Tádéníkáwò ní nǹkan jẹ, ní wọ́n gbé lọ sí chamber wọn. Àbúrò náà àwọn ọmọ Láfógìdì wà ní ọ̀dọ̀ Ashley níjọ́ yẹn. Wọ́n ní nǹkan tó rán pé kó fún ọmọ yẹn ní nǹkan jẹ. Ọmọ yẹn jẹun tán ló bá ní inú rùn. Kí ló jẹ? Ó ní àbúrò Ashley, brother ọkùnrin ni o, tó wá sọ wọ́n ní òun ló fún ní nǹkan jẹ. Kí ló fọ́mọ yìí jẹ? Tán fi rush ọmọ yẹn lọ sí hospital, tí inú kan run ọmọ yẹn. Wọ́n kàn sọ̀rọ̀ yẹn wúrúwúrú ńgbà yẹn àti ẹ̀wọ̀n outcome ẹ̀ t'Ọlọ́run ṣẹ́gun fọ́mọ yẹn. Àbí tí Ashley fún rẹ̀ àti Mariam. Ashley ní kó gbà nǹkan kan gbà yẹn, ọmọ yẹn lòun ò jẹ. Gba oúnjẹ lòun ò jẹ. Bó ṣe lé ọmọ yẹn tọ́mọ yẹn ṣubú tó dojú bolẹ̀ la fẹ́ sọ. Lóríṣiríṣi ewu ńláńlá tọ́mọ yẹn gbé fò dà. Èní yìí wọ́n lọ́mọ yẹn pé 5 years. Wọ́n ní kì í ṣe celebration kékeré náà celebrate. Àkúrẹ́ náà ti lọ ṣe birthday fún. Wọ́n ní kábíyèsí múra. Wọ́n tiẹ̀ ti celebrate gidi gan ní ààfin kí kábíyèsí tó kúrò. Wọ́n àti ìdajì náà ti fi fèrè. Kàkà kí akígbe ti kí kábíyèsí ó kí
ó kí Queen Naomi, ó kí Tádéníkáwò kó tó di pé kábíyèsí gbọ̀nà Àkúrẹ́. So wọ́n lọ celebrate 5 years. Ẹni tó bá ní nǹkan méjì àbí nǹkan mẹ́ta tó fẹ́ sọ kó sọ sínú comment section kẹ́ bá kí Tádéníkáwò kó kú oríire o. Ọlọ́run á jẹ́ kó lo gba ọdún láyé, kó lo gbogbo ẹ̀, kó dàgbà, kó dògbó. Wọ́n ní àwọn kan sọ, àwọn ẹlẹ́nu burúkú pé kí ni kábíyèsí ń lò ní ṣé ọmọ 5 years pé kò tètè bọ́kùnrin, pé ọmọ 5 years ló àìṣẹ̀ wá bí tó yẹ kó ti bí pé kò tètè bọ́kùnrin. Wọ́n ní wọ́n sọ̀sọ́kùsọ tí ò bá jẹ́ pé òpè ni wọ́n, àwọn tó jẹ́ pé wọ́n ò mọ Ọlọ́run, wọ́n kàn lanu, wọ́n kàn sọ̀rọ̀. Ṣé ọmọ bíbí, ṣé agbára èèyàn ni? Ṣèbí Ọlọ́run ló ń fún yàn. Ìgbàkígbà tọ́lọ́run bá fún yàn lọ́mọ, ìgbà yẹn lòun mọ̀ pé òun lọ́mọ. Bẹ́ẹ̀ ni, ṣèbí ó ṣáà ti bí kan, kì í ṣáà ṣe pé bóyá ó lọ tọrọ ọmọ láti tà, kì í ṣe pé bóyá ó lọ ra ọkùnrin láti tà. Wọ́n ní tẹnitẹni, tàkísà ni tàtọ̀. Gbogbo àwọn onísọkúsọ, ojú tì wọ́n, ojú tì yín. Tádéníkáwò, ó máa lo bó jẹ́ 100 years, bó jẹ́ 200, bó jẹ́ 250. Ìgbàkígbà tọ́lọ́run bá fún nǹkan kí nǹkan tó bá need, Ọlọ́run á fún. Ọlọ́run á dẹ̀ máa fi ìṣọ́ ẹ̀ ṣọ́ Tádéníkáwò àti ìyá ẹ̀ àti àwọn ọ̀wọ́ rere tó ti ní lẹ́yìn. Lágbára Kristi, ààbò Ọlọ́run á dájú lórí wọn. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa kí Tádéníkáwò congratulations, happy birthday. Bẹ́ẹ̀ ni, lágbára Kristi, lágbára Jésù, ààbò Ọlọ́run á dájú lórí gbogbo àwa olólùfẹ́ Naomi àti olólùfẹ́ Tádéníkáwò. Ààbò Ọlọ́run á dájú, àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. Gbogbo àwọn ọmọ wa, Ọlọ́run á bá wa dá wọn sí. Wọ́n lo ìgbà ọdún láyé. Tọ́lọ́run bá fa bíbọ ẹ̀ sẹ́yìn, tí Jésù bá fa bíbọ ẹ̀ sẹ́yìn, agbára á máa rí rere bára wa ṣe. A ní ṣubú dànù, a ní dáràn. Gbogbo àwọn ọmọ wa lọ́lọ́run máa bá wa dá wọn sí. Wọ́n á yè pérégedé, wọ́n á ṣe fún wa jẹ. Lórúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa subscribe, kẹ́ ẹ bá fi tókù sí comment section. Ẹ ṣé gan. God bless you all. Amen. Bye.